máa pé kò ṣẹ. ẹ máa pé kò ṣẹ. ọdẹ roko ọdẹ pẹran. ẹran kí lọdẹ pa. ọdẹ pẹran òkété. kíkú oré òkété. àrùn oré òkété. ìbànújẹ́ oré òkété. Ajábẹ̀kẹ́ Fálẹ́yẹ. Ìwé àṣà òkú ọdún. Ẹ̀mí rí aṣọ ọkọ rẹ̀. Lọ́lá alálẹ̀ ilẹ̀. Tó dá gbogbo àgbáyé. Ọmọ Badmus kú ọdún o. Ó fi gbogbo ara ṣọgbọ́n. Ó fi gbogbo ara ṣẹwà. Wàá pẹ́ bímọ pẹ́ tí í pẹ́. Wàá dàgbà bí ará òwúrọ̀. Ẹ máa pé kò ṣẹ. Owó wá ọ̀ wálé. Kọ́lá ó wá ọ̀ wálé. Ìdùnnú ó wá ọ̀ wálé. Ọ̀rúnmìlà kó ta ọ́ lọ́rẹ. Elédùà kó jẹ́ òpẹ́. Kò ní fàìsàn ló gbà. Ẹ máa pé kò ṣẹ. Yegede yegede o ọdún kò ọdún pé o. Yegede yegede o ọdún kò ọdún jọ. Ayẹyẹ ọjọ́ bí ni wọ́n ṣe. Alálẹ̀lẹ̀ adúpẹ́ ìgbà lélẹ̀ àwọlé òfò o Ọlọ́run tí ọlẹ̀. Yèyé àṣà òkú ọdún o ọdún kò ọdún jọ. Torí ọdọọdún ní sápòrúwé ọdọọdún ní èrúwà ń wá ọdọọdún ní màrìwò pẹ́. Ṣẹ̀ṣọ́ lọ́tún ló máa yọ ó ṣàmọ́dún. Adéyàbẹ̀kẹ́ ó ṣàmọ́dún. Ọdọọdún la rí èmọ̀tẹ́ lórí àtẹ ó ṣàmọ́dún. Adéyàbẹ̀kẹ́ ó ṣàmọ́dún. Ọdọọdún la rí èmọ̀tẹ́ lórí àtẹ Adéyàbẹ̀kẹ́ ló ń ṣọjọ́ ìbí. Yèyé àṣà ni mo fẹ́ kọrin ìwé tó jọjú fún. Adúpẹ́ adúpẹ̀pẹ́ òkun kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọmọ àná dàgbà. Yèyé Dámilọ́lá ìwọ òkú ìyá àfẹ́ òtí ká àbámọ̀ bọ́nu. Àìsàn ń lọ nígboro kò yàdọ̀ rẹ̀. Ikú ò rí ọgbẹ́ pa. Èdùmàrè tó dá ọ sí làwa mọ́pẹ́ wá fún. Adúpẹ́ ọpẹ́ ọ̀hún pọ̀. Adijat máa bọ̀ wá sóde àríyá. Mo mórin wá mo méde wá wájú ewì tó dùn yùn gbà. Ta ló sọ pé òun òmìyàn tí ń jẹ́ Adéọlá Àbẹ̀kẹ́ ọ̀mọ̀wé tòótọ́ ó gbajúgbajà kì í ṣọ̀lẹ. Ó lè sọ òyìnbó kọjá àwọn òyìnbó ó gbé òyìnbó jọba Gẹ̀ẹ́sì lọ. Àdìtú èdè Yorùbá ń kọ́ nbí lẹ́nu rẹ̀ ló wà. Ó nínú re ó sì tún níwàá re. Àtiwà tẹwà ló fi ń ṣe burújí àríyá. Yèyé àṣà kì í fìyàn sínú ọmọ Badmus kì í báyàn jẹ́. Inú kan ṣoṣo ló fi ń bá gbogbo ẹ̀dá lò. Ìwọ tó ṣọdún èyí kó tún ṣe míì sí i. Ọmọ ọlọ́jọ́ ìbí máa fò fáyọ̀. Adéọlá abiyamọ tòótọ́ niyán ó tún ṣe é mú yangàn láwùjọ. Èdùmàrè ló gbé ọ̀gá kì í ṣèyàn rárá. Bó bá ṣe pé èèyàn ni wọ́n ti lè wọlé ọlá parẹ́ láì bẹ ṣùgbẹ̀gbà. Ògùn kan ló ń gbèyàn sókè olúwa ni. Adéọlá òdèdè borí ọ̀tá ọgbọ́n kọ oore rẹ̀ ló pàpọ̀ jù. Bó ṣe ń ṣe fúnni ló ń ṣe fàlejò ẹ ò ráyé bí ojoojúmọ́ ló tún yan sàká ẹ̀. Kì í gbéraga kì í ṣàfojúdi. Àìmọye ẹ̀dá ló ti gùnkè látara Adéàbẹ̀kẹ́ ṣebí lára wọn làwá wà. O ní fọdún èyí ṣàṣemọ́ o ní nájà wàràwàrà láyé ń bí. Àní wọ́n dó ìkákànga ni kò ṣe bínú kó sí. O ti borí ọ̀tá o ti rẹ́yìn odi. Àní o ti wà nípò àtàtà. Ṣèbí ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2018 ni Ìyá Àṣà dẹ́gbàfẹ́ kò sílẹ̀ láti ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ àtàwọn tó fẹ́ràn èdè Yorùbá pẹ̀lú àwọn tó lẹ́bùn àtinúdá ni. Àtìgbà yín ládé Àbẹ̀kẹ́ Fábọ́lá Educultural Organization ti ń dábí ẹdun ó tún ti ń rọ̀ bí òwe. Èèyàn tó wò ṣùṣùn tó tún wá rọmọlàkejì ẹ̀ lọ́wọ́ ó tọ́ka yìnrú wọn. Adéọlá o ògo Yorùbá ló jẹ́ lọ́lá Olúwa ò ní wọ́ ọkùn. Yèyé Àṣà mọ́mọ́lé bàbá rẹ̀ ńlẹ́ ọmọ alára àṣà ọmọ olójì ẹwà ọmọ olódó yakin ìgbà pẹ́tẹ́ ńlá ni bàbá ikúkú fi ń gbowó ẹyọ ìrènímògún ọmọ awóni túnrinrọ̀ ìrènímògún ọmọ olúwa ìjìlù tó bá dọjọ́ tálágbẹ̀dẹ òwò àní tó bá dọjọ́ tálágbẹ̀dẹ òrọ́wọ́ ṣiṣẹ́ èyí tómi lọ́lá wọn alọ́kọ́ kó wọn nírin jẹ́ èṣù sọmọ àgbẹ̀ tó fẹ̀yìn tòjé wò àgbẹ̀ ó mọ̀ pé eyín alágbẹ̀dẹ òran ni èjì gbọ́jọ́ ọmọ irínwó kanran bí ọkọ́ titun ọmọ ìgbọ́kùkòjò sáré lámágbádà nù lọ rẹ̀ ìrènímògún òkú òtójò ìran bàbá rẹ̀ làwọn àgbààgbà tí wọ́n ń kì bẹ́ẹ̀. Adé Àbẹ̀kẹ́ ẹni ọ̀tá pètèpèrò pé kí wọ́n dáwọ́ ẹ̀dẹ́lẹ̀ ni wọ́n kúkú jẹ́ tó ṣe pé pele ló tún pele sí i
ọ̀tá yínmúyínmú imú ọ̀tá kù rágórágó ta ló sọ pé kádàrá ò lè ṣẹ lórí ẹni. Yèyé àṣà ó gbọ́dọ̀ fi títà wọn lọ̀tẹ̀ láyé ń bí torí èèyàn tó bá fi títà wọn lọ̀tẹ̀ láyé ń bí ó dájú pé ẹni bẹ́ẹ̀ kò ní débi tó ń rè lásìkò. Lórúkọ Túndé Fúnmiláyọ̀ àáfàá àtọ́dún ewì là ń wúrọ̀ tuntun fún yèyé àwa torí pẹ́pẹ́pẹ́ ló ń ṣarọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà kẹ́ẹ̀pẹ́ mọ́pẹ́ tí pẹ́ kẹ́ẹ̀wà bí ọ̀wàwà kẹ́ẹ̀dàgbà bí àgbà kan tí wọ́n fọmọ́wú sóńdè lọ́rùn lóṣù fẹ́ lèmi ń wí ọmọwú jẹjẹjẹ títí tí ó dokinni lọ́la olúwa ẹ ò ní kánjú kú kẹ́ẹ̀dàgbàdàgbà bí ara òwúrọ̀ gba ọdún kan ni lọ́la olódù tó máa rè.